àṣà gbọ́dọ̀ sọ pé nítorí pé wẹ̀yìn ò dá ìwé ènìyàn sunwọ̀n ká máa lọ bá ẹranko tàbí igi oko ṣe. Ènìyàn náà la ó máa bá ṣe, a kò gbọ́dọ̀ mọ̀wọ̀n ara ẹni ni nítorí pé mọ̀wọ̀n ara ẹni òun ni ìlèkè ọgbọ́n. Bẹ́ẹ̀ ni, ìmọ̀wọ̀n ara ẹni òun ni ìlèkè ọgbọ́n. Àwọn kan wà bí ìrèké ni wọ́n jẹ́. Omi ìrèké òun ló ṣe é fún un. Epo ẹ̀ èèyàn gbọ́dọ̀ tú dànù ni nítorí pé kò ṣeé gbé mì. Irú àwọn èèyàn báyìí, èèyàn bí ìrèké, irú wọn ṣe é súnmọ́, wọ́n sì ṣe é bá sọ̀rọ̀, ṣùgbọ́n irú wọn èèyàn gbọ́dọ̀ finú hàn wọ́n nítorí níjọ́ téèyàn bá ti finú hàn wọ́n, níjọ́ náà nìṣòro ló ti dé balé ayé ẹni. Mo rò pé òun gbọ́ mi bí mo ṣe ń tẹ̀síwájú. Àwọn ènìyàn kan wà, ènìyàn bí ata làwọn. Kì í ṣe páwọn náà ṣe é bá ṣe. Ìwọ wo ata kọ̀rọ̀ wọ̀ sí, ó kẹ̀gbin, kò ṣeé fi sójú kó má tani lójú, kò ṣeé kì bẹnu kó má tani lẹ́nu. Ṣùgbọ́n bí ò sí ata, ọbẹ̀ ò sí. Bí ò sáta, ọbẹ̀ ò jiná. Bẹ́ẹ̀ ni irú àwọn èèyàn báyìí, èèyàn bí ata, àwọn náà pọ̀, wọ́n ṣe é bá ṣe. Ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ mọ̀wọ̀n ara ẹni pẹ̀lú wọn ni nítorí wípé irú wọn kì í bẹ̀bí mọ́ra, wọn a sì máa kọ̀wọ̀ sí. Ṣùgbọ́n irú wọn náà wọn a máa ní àǹfààní tí wọ́n lè ṣe inú ayé ẹni. Èèyàn kan gbọ́dọ̀ mọ̀wọ̀n ara ẹ̀ pẹ̀lú wọn ni. Àwọn èèyàn kan wà, èèyàn bí iyọ̀ ni wọ́n. Ẹ̀yin ẹ wo yọ̀, bí ó sì yọ̀ lọ́bẹ̀, ọbẹ̀ á dàtẹ́. Tó bá tún pọ̀ lápọ̀jù nínú ọbẹ̀, ọbẹ̀ á máa bàjẹ́ tí ó sì lè ṣe é jẹ. Irú àwọn èèyàn báyìí wọ́n á máa múnú ẹni dùn, wọ́n á sì máa dùn nínú nígbà gbogbo. Ṣùgbọ́n irú wọn náà wọn ò ṣe finú tán, wọn ò ṣe finú hàn nítorí wípé wọ́n ṣe lè dùnni nínú tó, bẹ́ẹ̀ ni wọ́n ṣe lè bani nínú jẹ́ tó. Àwọn ènìyàn kan wà, ènìyàn bí ọtí làwọn. Àwọn eléyìí wọ́n á máa gbé rònú kúrò lọ́kọ̀ èèyàn lásìkò ìgbà téèyàn bá ń ronú. Ṣùgbọ́n irú wọn náà ṣe gbára lé, bẹ́ẹ̀ ni wọ́n ṣe fọkàn tán jù nítorí wípé níjọ́ tí ọ̀rọ̀ bá ṣe bí ọ̀rọ̀ láàrin èèyàn àti wọn, níjọ́ náà lèèyàn máa di ẹlẹ́tẹ̀ẹ́, wọ́n á sì máa dójú tì ní níta gbangba. Wọ́n á yẹ̀yẹ́ ẹni níta gbangba gẹ́gẹ́ bí ọtí bó ṣe ń yẹ̀yẹ́ ẹni tó bá mú láàmújù. Àwọn ènìyàn kan wà, ènìyàn bí omi làwọn. Ṣùgbọ́n ọ̀rọ̀ àwọn èèyàn báyìí wọ́n ṣọ̀wọ́n. Ẹ̀yin ẹ wo mi, bóńbẹ́ bá gbẹni, èèyàn á fi rẹ̀ ń gbẹ́. Bíyàn bá fara kó dọ̀tí, èèyàn á fi wọ ẹ̀gbin dànù, tàbí kéèyàn fi dáná oúnjẹ àti ohun mèremère bẹ́ẹ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ àwọn ènìyàn báyìí ṣọ̀wọ́n. Ènìyàn bí omi wọn ò wọ́pọ̀. Ènìyàn bí omi wọn a máa rẹ̀yàn náà ń gbẹ. Ènìyàn bí omi wọn a máa wẹ̀gbin dànù lára ènìyàn. Ènìyàn bí omi wọn a máa fúnni ní sùúrù nígbà tí inú bá ń bíni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Gbogbo irú ènìyàn tí mo wá kà lẹ́yìn àti gbogbo nǹkan tí mo fi ṣàkàwé mu, kì í ṣe pé wọ́n ṣe bá ṣe rárá. Àṣà nítorí pé níyàn dá tàbí níyàn sùn ká máa wá lọ sínú igbó, máa lọ bẹ̀rẹ̀ ọ̀gbìn gbé gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan. Ìmọ̀wọ̀n ara ẹni òun ni ìlèkè ọgbọ́n. Gbogbo ènìyàn téèyàn bá fẹ́ bá rìn, èèyàn gbọ́dọ̀ mọ̀wẹ̀ téèyàn sì mọ irú ìwà téèyàn náà máa wù sí wọn, àbí ta ló pé tán. Tó èmi Adéwálé Adérójú Ọmọlájà sí ẹ̀dọ́ ọmọ aládìkún tí ò gbọ́dọ̀ jẹ̀kún, ọba ìlú ọ̀rọ̀ ọgbọ́n. Ẹ subscribe sí YouTube channel wa, ọ̀rọ̀ ọgbọ́n YouTube channel. Ẹ like page wa, ọ̀rọ̀ ọgbọ́n kingdom page. Ẹ darapọ̀ mọ́ group wa, ọ̀rọ̀ ọgbọ́n group. Á dára fún wa, á ṣe Èdùmàrè, àṣẹ.